ìfẹ́ wá ìwá bí mo sẹ́ndì owó ilé ìfẹ́ wá ìwá ṣùgbọ́n bí ènìyàn bá ti fẹ́ rí àánú gbà ṣé mọ̀ pé ìjọba ló pè wọ́n ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ ló sọ pé òun bọ̀ níbí lónìí ó dẹ̀ ló máa wá ó dẹ̀ dìde ó dẹ̀ wá kẹ́lí báyìí ibi tí a dé yìí báyìí ẹ máa rí wípé àwọn ènìyàn mọ̀ pé ọba ń bọ̀ ṣùgbọ́n nípa gbogbo ra ní lọ́yà àárọ̀ mi ìgbà tó bá Solomoni gbà wò ìrákà wà gbàlà yìí wà ní àtúnlẹ̀ṣe tálá ìrántìká wá ọ̀la ìròmí ẹ̀dá tó wá pé à ń fọ ọba Solomoni rí àrántì sáré pé ọwọ́ rẹ̀ lè ṣẹ̀dá rẹ̀ sọ fún Ọlọ́run pé Olúwa sórí mi lórí olókìkí sọ fún Olúwa pé Olúwa sórí mi lórí àpèsè tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ rẹ̀ àmọ́ kí bàbá wa báyìí nínú Olúwa tẹ́lẹ̀ mo sọ̀rọ̀ rẹ̀ àwọn ní bàbá wa His Heaviness Private Doctor Adékúnlé Adélànà aka Ọba Solomoni àgbáyé worldwide kóbìnrin dìde kókùnrin dìde bí àṣekábẹ́ sí àgbẹ̀ta ti yá. Praise the Lord. Ẹ kú ilé sa ẹ kú ilé mọ̀. Ọlọ́run adámilọ́lá yà yín lẹ́nu. Ọlọ́run adámilọ́lá yà yín lẹ́nu. Má pariwo problem anẹ́rìn. Problem anẹ́rìn yìí. Bí abáwá ṣọ́ọ̀ṣì lè ní, Bọ́ba Solomoni bá ti gbàdúrà ọ̀dọ́ náà dá wọn lọ́la níyàwó ẹ̀ tí bá dáhùn àmì wákàtí ẹ lọ́la. Màsáwọ̀ ní nígbà nígbà. Agbára fún gbogbo alórúkọ Jésù. Àwọn tí ó wà ní ìwà ó mú fọ ìjọ ẹ̀rẹ́ o sọ mú fọ ẹ̀rẹ́ so ma pé méjì fọ́ tán lẹ́nu èrè ti wá o títí ẹ̀sìn ẹ̀bẹ̀ sì ti parí èrè tuntun wá ẹ̀gẹ̀ má ti parí ẹ̀ Monday èrè ti wá bàbá sùkúl ti bá wá ẹ̀bẹ̀ Ọlọ́run má tọrọ àforíjì lọ́wọ́ Ọba Solomoni àgbáyé. Má tọrọ àforíjì lọ́wọ́ Ọba Solomoni àgbáyé láti kí àwọn tí wọ́n ṣẹ̀tú wọlé. Mo kí olórí bàbá mi. Mo kí olórí bàbá mi, olórí bàbá wa Sípìtì Ẹ̀tíkẹ́nì Sípìtì. Mo kí yín pé ẹ̀ka àgbà ìparí àkànyàn Ọlọ́run lógo. Hallelujah. Mo kí Deputy Primate Superior Senior Apostle Ọmọlógo Jayé Ọlá láti ìjọ bàbá wa kábíyèsí ojú ọjọ́ Olódùmarè ọba ní tìmúwá láti máa rí àkànyàn Ọlọ́run lógo. Hallelujah. Níbẹ̀ ni mo ti ń kí bàbá wa ọmọ ọba Gbádégẹṣin ọmọ bàbá gbọ́ ti ìlú Ìrèlè àwọn ní bàbá wa Pastor Prince Daniel Agbọ́tolúwa aka ikọ̀ ọba Gbádégẹṣin bàbá fagé àkànyàn Ọlọ́run lógo. Hallelujah. Gbogbo wa kí bàbá wa tí wọ́n tún wá sí àárín wa lónìí ó yẹ lùlù yìí báyìí náà lè mọ̀ bàbá fẹ́ kí ó yẹ náà lè mọ̀ ṣùgbọ́n òkùnkùn kẹ̀kẹ́ ní ọ̀wọ̀ ọ̀nà bí ẹ̀yìn ó ta lọ tó tó máa ka mọ́ torí ní ìyẹsẹ̀ December yìí ó wá pẹ́rẹ́ àìsàn lòlù yìí àmà àbí wèrè ìgbà wèrè àyíká mọ̀ nínú wèrè àyíká ní. Amen. Tó mọ̀ pé láìsí kan sí pété pé ó ní ògbé mi ní máa rí àdúgbà ọkọ méjì omi mí ti jẹ́ dábàá báyìí ń bá parí ẹ̀ máa tú ẹ̀wù tá àkókò ẹ̀ pé láìsí ìta àkókò òun wá ti parí ti ń lè yìí máa tó pèsè pé ó ti tán o ní ti mẹ́rin ń bá pè má tètè tán má bínú. Yes, káàdì ó sọ̀rọ̀ rẹ̀ àwọn ní bàbá wa ènìyàn pàtàkì ní wọ́n ẹni ńlá ni wọ́n kò síbi tí wọn ò ti mọ̀ wọ́n torí wọ́n máa ń ṣe àánú fún àwọn ènìyàn. Wọ́n máa ń ṣe àánú káàkiri oúnjẹ owó bẹ́ẹ̀. Àwọn ní bàbá wa MC Kenny Sípìtì ẹjọ́ fún ọ náà tẹ́wọ́ dáadáa o. Hallelujah. Ẹ ṣé o. Ẹ
kábọ̀ sí àárín wa bí kíkí àwọn ènìyàn bí ó ṣe jẹ́ ní alẹ́ yìí nìyẹn ẹ̀mọ́ ti kí olórí wọn bí ó ṣe jẹ́ ní alẹ́ yìí nìyẹn tẹ́tí wàá gbọ́ ọ̀rọ̀ ìfowópamọ́ ìdígbọ́ táwọn olóyè ti kàn ó wàá gbọ́ oríṣiríṣi dédé ẹ̀ wàá gbọ́ ní ènìyàn yìí báyìí mo ti lórí rẹ̀ kù sáà kájí ènìyàn lọ pé bóun ọba Solomoni ògè má kí àfọwọ́ mọ́ àyè àdúgbò ènìyàn ọlọ́run Jésù Olúwa wa orin tó lọ síbi ọlọ́run fast ni o. ẹjọ ẹlẹsọ ohun tí ó kọ bá ìdílé bí àdéhùn ọba lèmi bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ òkun abẹ̀rẹ̀ kí ọba kíkí ọba lókè báyìí abẹ́ kí ọba ohun tó bá wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àtònílé àtòjì gbogbo wa náà máa kí ọba adé ìwọ náà wà bá mi kí ọba lórí ọdún mú kí ọba ẹ̀kọ́ dára àwọn anídẹ́gẹ̀ kábíyèsí wọ́n pọ̀ lọ́wọ́ wa wọ́n gbọ́dọ̀ kí ẹ wọ́n kí ọba pẹ̀lú wọ́n ta ọdún náírà ó yára ya má jẹ́ ní pẹ́ ẹ jẹ́ kí wọ́n ní kí a kí ọba Solomoni àgbáyé torí olùfẹ́ ńlá ìjọrí gbà ní bàbá gbé tí mo yè ènìyàn tí ẹ yọ̀yọ̀ bàbá wa sínú àpọ̀sù ẹkún dayọ̀ láti ìyàwó náà kí ọba pẹ̀lú 1000 ó ti yá màmá kàtọ̀ wá kù óyá ọmọ ọba Solomoni àgbáyé Prince Samuel ẹni lógo sọ́ra ó lóun kí ọba Solomoni àgbáyé pé wọ́n tiẹ̀ sọ pé wọ́n máa wá wọ́n dẹ̀ débí láyọ̀ àti àlàáfíà wọ́n kí pẹ̀lú 5000 naira ó ti yá. Onísọjí ìyórí ànúgbà ó lóun kí ọba Solomoni àgbáyé pẹ̀lú 1000 naira ẹ ṣé o ó ti yá. Ó yá màmá láti kí ọba dà fún yín lórúkọ Jésù ó ti yá máa ló fọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ẹ̀ kéré wọ́n máa wọ́ọ̀lì olówó ìfowó rẹpẹtẹ wẹ́kẹ́ sí wàhálà ni olówó ìfowó rẹpẹtẹ àmọ́ lé olówó fẹ́. Pàtẹ́wọ́ fún Jésù dáadáa bàbá wa MC Kenny CPT wọ́n kí ọba Solomoni àgbáyé pẹ̀lú 20,000 naira yá fún wọn látẹ̀wọ́ dáadáa. Lórí pé ojú etí mu yìí màmá yìí náà kí ọba Solomoni pẹ̀lú 1,000. Owó rẹ̀ ti fẹ́ yéye jù o. Owó yẹn ti yéye jù o. Ọlọ́run Deputy Primate ọmọ ológo wọ́n ti kí ọba pẹ̀lú 1,000. Ọmọọba ikọ̀ gbadegẹsì àwọn náà ti kí ọba pẹ̀lú 1,000. Bàbá sábà kí ọba ó yá kẹ bọ́lá bóyá kí ọba kẹ ó yá ọ̀kan nínú àwọn ọmọọba Solomoni bákan náà Dèjì àwọn náà ti kí ọba Solomoni àgbáyé pẹ̀lú 5,000 naira ẹja fún ọ láti ẹwọ dáadáa ẹ ṣé o. Yes lókun ibẹ̀ wò máa kí ọba báyìí máa dùn ẹ́ kàn ẹ́ akáyà lábàjẹ́. Óyá. Ma? Mo láìkì bí Mo wà ní ìjọ ìṣẹ́ orí ìwà ọba Solomoni ẹ̀ pàtẹ́wọ́ fún ìjọ yìí lọ. Kí lẹ sọ? Ó dára kí ènìyàn mọ rírì ènìyàn. Tí bá délé máa pè mo wà ní Mo bá tún ní kí wọ́n mẹ́rin kọ́ ni ẹ jẹ́ bó náà yá ní mẹ́rin bá yà ẹ jẹ́ fọ́ sàgbèrè. Gbogbo bá yìn àgbèrè. Ọmọọba Peter ọmọọba olóṣù ọmọ náà ti kí ọba. Mo bá yìn àgbèrè yòó náà bá parí ìjà ló ti tán nínú àwọn mílíọ̀nù bẹ̀rẹ̀ àti parí nínú náà. Ẹ̀mẹ́ ti pa yà lágbèrè só. Mo bá kọ ọkọ̀ lórí burúkú náà bá parí ìjà àbùwà àtọkọ náà ti lọ gbélé dédé àwọn ti mẹ́jọ lọ́fọ́ lórí burúkú ra. Àwọn àtàkà kọ̀ọ̀kan lórí burúkú lórúkọ Jésù Olúwa ní burú o. Jésù Olúwa wa. Bí ó ṣe jẹ́ nìyẹn orin tó lọ síbi ọ̀rọ̀ Ọlọ́run
ní ogún láti ṣe èdìdì ọjọ́ àti wákàtí àdúrà ẹ yẹ kí a kíyèsí wákàtí mẹ́rìnlélógún láti ṣe èdìdì fún ọjọ́ wákàtí àdúrà ẹ kíyèsí wákàtí mẹ́rìnlélógún láti ṣe èdìdì Joseph dé ipò ẹrú kó tó dé ipò ọba. Joseph ó dé ipò ẹrú kó tó dé ipò ọba. Bí Ọlọ́run bá fẹ́ pa ilé, èmi wò ó jọ rí o. Joseph
lórí òkè yìí. Wọ́n máa ń kọrin kan. Kí ló kọ àbá olórí jẹ? Kí ló kọ ẹ́ sà? Ọlámikòkè. Bàbá Ọlámikòkè Fádípẹ̀. Ẹni abálàbà ní bàbá. Bàbá Fádípẹ̀ mọ̀ bá lè rí o, ìrúbọ o. Ẹni abálàbà ní bàbá. Bàbá Bẹ́ẹ̀ sì kó wálé ọ̀rọ̀ akọyin ní. Ẹni sọ wípé kí àwọn ọmọ ìjọ yín ké mi lẹ́ẹ̀kan, wọ́n ti ké mi pẹ̀lú owó tó pọ̀. Èmi náà mo fi 100,000 kí ẹ yìí. Ẹ̀bùn tí Ọlọ́run fún mi oríṣiríṣi ni. Wọ́n náà láti dé ètò tí a wà lẹ́nu. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tọ́lọ́run fún mi tí mo fi dé ètò tí mo wà yẹn, mo fẹ́ fún ẹ̀yin náà. Ó yá ẹ̀yin yìí máa lè sí. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ ká dúpẹ́ ní ọwọ́ ọba dẹ́gà ọba ṣẹ̀dá ọba tó dá gbogbo àgbáyé pátá. Torí kí èmi àti wọ́n sì máa bẹ káṣí bẹ. Torí kì í ṣe agbára wa, kì í ṣe bí wọ́n ṣe. Ṣùgbọ́n ẹ gbọ́ mi. Kì í ṣe bí wọ́n ṣe yé.
jáde. Torí oore ọ̀fẹ́ lálẹ́ nígbà. Irú ìrìn tí mo rìn lálẹ́ yìí ni ò ní wẹ̀rẹ̀. Tí bá fẹ́ lọ sí ìkú, invitation máa wù ló sí àyè. Kò tún wá lè rí jíṣẹ́ fún mi. Omi imú ọ̀tún ẹ̀yìn. Apọ́sítùs, mo sì lè máa wá lórí ìgbà mẹ́wàá tó sọ fún mi rẹ̀. Ṣùgbọ́n Bíbélì sọ̀rọ̀ kan. Ó ní ìwọ yóò dìde, ìwọ yóò sá ẹnu Síónì nítorí ìgbà tí sojú rere sí i nítòótọ́ àkókò náà dé olúpẹ́pẹ́ àjà. Àwọn àbábá sọ̀rọ̀. Wọ́n ní apẹ́jẹun. Ẹ̀kúnṣẹ́ takuntakun. Àwọn wọlé ṣe tàbí ọ̀rọ̀ yìí wá ló kó síwájú ní ti wọlé. Bí ẹsẹ̀ ṣe ní kẹ́ máa ṣe. Kò sí nǹkan tí ò lérè. Sùúrù lérè. Ẹ̀yin tó gbọ́dọ̀ máa pè ní sùúrù lérè. Àwọn bàbá ti kọ́ lẹ́tà sí mi. Wọ́n ní kí n dá ní ọlá. First time. 500. So. 300.
Ojú. Àwọn àyàn wo ojú. Olúwa ń wo kan. Hallelujah. Ó sọ yẹ kí wọ́n lórí sọ yìí láti ẹni bí. Olùpẹ̀pẹ̀ okun lọ́dọ̀ wọ́n ní kọ́ pé pé wá. Ẹ dìde dúpẹ́ lọ́wọ́ arákùnrin olùgbàlà olóṣèlú. Ayé. Oníṣẹ́ta ló máa pàṣẹ oníṣẹ́ta àkókò ẹ̀fẹ́ ẹ wọ́n mọ́rí tí ó ní oníṣẹ́ta bí àwọn iṣẹ́ tí mo gbé lágbára fún ìgbéga orin tó ń ṣe káàkiri ara mi. ẹ̀yin ọmọ mi ó ṣe jẹ́ bá gbọ́ mi ẹ gbìyànjú kẹ́ mú arákùnrin yìí kọ́ politician tó máa wúlò mí lọ́jọ́ wájú ọba àgbáyé nìkan ló ti ṣe politics ẹ fi mí sẹ ẹ gbìyànjú kẹ́ jẹ́ kó ṣe politics ó máa wúlò fún yín ní Nàìjíríà. Sèkwìtì lórúkọ ẹ. ayẹyẹ. Bàbá lẹ́ni sẹ́ni ó fún wa èkejì wa mo ti àpúrúfù ẹ̀ wá sẹ́yìn ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ìjọba sí ìdájọ́. Hallelujah. Ẹ bá gbọ́ o. Orin kan wà ní Sáyọ́ ni o. Ní o ti kẹ́kọ̀ọ́ wá sí sọ̀rọ̀ bàbá lórí ìjọ yìí. Ẹ gbọ́ orin tí akọrin náà sọ. Kọ́lọ́dé bá ròyìn kọ́lọ́dé bá rò sẹ́ẹ́. Kọ́lọ́dé bá ròyìn o kọ́lọ́dé bá rò sẹ́ẹ́. Yé kò ní pẹ́ràn á kò ní pẹ́ràn fẹ́ lómìíràn jẹ́ o á kò ní pẹ́ràn á. Bẹ́ẹ̀ni sọ́jú ẹ máa jẹ́ kí n gbéra wọn bàbá ni wọn mọ̀ mí wọn mọ̀ báyìí ló mo dé sí ọlọ́run èsì ẹ̀yọ ọ̀kan tí gbogbo àgbáyé pọ̀ ló wà lọ́wọ́ nínú ìlú àti pírẹsidẹ̀ntì àti gọ́ọ̀nà èsì ẹ̀yọ ọ̀kan tí gbogbo àgbáyé pọ̀ ọlọ́run ló sì bá yẹn. má jẹ́ kó yí o kí ló fà tó fi kọ́ nìyẹn. Owó tí mo fún bàbá yìí, wọ́n bá ṣe ìwọ ló ṣe lè ṣe o. Ìwọ ló bá ra dú. Ìwọ fún àti wọ́n ní mílíọ̀nù. Bébè ẹ̀ máa ṣe bá bébè ẹ̀ lọ́sà owó olùgbà ìdí ayé ara pa ẹ̀ náà. Ó ti kù mí jẹ díẹ̀. Ó ti pọ̀ o. Wọ́n ṣe bẹ́ẹ̀ yẹ wọ́n lápò mi.